Aláròyé máa wí o. Ó ti ṣẹlẹ̀ o, wọ́n sọ ọmọ Nàìjíríà yìí sẹ́wọ̀n lórílẹ̀‐èdè India, èyí lohun tó ṣe. Ní báyìí, ìjọba orílẹ̀‐èdè India ti dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún kan pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n kan tó wà lágbègbè North Goa lórílẹ̀‐èdè náà fún ọmọ Nàìjíríà yìí, Lucky Ekwuemeye. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé wọ́n bá egbògi olóró lọ́wọ́ rẹ̀, ìyẹn lọ́jọ́ 19 oṣù kọkànlá ọdún 2019. Wọ́n béèrè ohun tó fẹ́ fi àwọn ẹrù tó lòdì sófin náà ṣe lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n kò rí àlàyé gidi kankan ṣe ni wọ́n bá fọwọ́ òfin mú jù sí àhámọ́ àwọn agbófinró orílẹ̀-èdè náà. Aláròyé gbọ́ wípé ó ti pẹ́ díẹ̀ táwọn agbófinró orílẹ̀-èdè náà ti ń wá kó tó di wípé ọwọ́ padà tẹ̀ àwọn kan tó mọ iṣẹ́ tó lòdì sófin tó ń ṣe láàrin ìlú náà ni wọ́n lọ ta àwọn agbófinró lólobó kó tó di wípé ọwọ́ bá lásìkò tí ìgbẹ́jọ́ rẹ̀ wáyé, ìyẹn lọ́jọ́ 4 oṣù kìíní ọdún yìí. Ni agbẹjọ́rò ìjọba D. Gwawawas rọ adájọ́ ilé-ẹjọ́ náà wípé kó fìyà gidi jẹ afurasí ọ̀daràn ọ̀hún nítorí tó lu òfin orílẹ̀-èdè náà nípa pé ó ń ṣe okòwò egbògi olóró lórílẹ̀-èdè àwọn. Ṣùgbọ́n ọ̀tọ̀ lójú tí lọ́ọ̀yà afurasí ọ̀daràn náà fi wo ọ̀rọ̀ ọ̀hún, òun ló sì ṣàlàyé pé kí wọ́n ṣíjú àánú wo oníbàárà òun nítorí pé ìgbà àkọ́kọ́ rèé tó máa ṣẹ̀ sófin orílẹ̀-èdè náà láti ìgbà tó ti ń gbé bẹ́ẹ̀. Bákan náà ló rọ adájọ́ wípé kí wọ́n yọ iye ọjọ́ tí oníbàárà òun ti lò lọ́gbà ẹ̀wọ̀n kúrò lára iye ọjọ́ tó máa lò báyìí. Ó ní, ẹ jọ̀wọ́ olúwa mi, láti ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2019 ni oníbàárà mi ti wà lọ́gbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè yìí, ó ti lé lọ́dún 7 báyìí. Èyí kù díẹ̀ káàtó fún ẹni tí kò ṣe ẹ̀ṣẹ̀ kankan rí tẹ́lẹ̀. Màá fẹ́ kí adájọ́ ru ọ̀rọ̀ rẹ̀ wò dáadáa kí wọ́n dín ìjìyà rẹ̀ kù sí ìwọ̀nba. Àwọn àrọwà agbẹjọ́rò rẹ̀ yìí ló mú kí adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún sọ pé kí Lucky lọ lu ọdún kan lọ́gbà ẹ̀wọ̀n kan tó wà lágbègbè náà gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ ohun tó ṣẹ̀. Ó ní ìdájọ́ náà máa jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn aráàlú yòókù wípé ìwà ọ̀daràn kò dáa rárá lórílẹ̀-èdè India. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.